níjọ́ níjọ́ lẹ ó máa lọ o, níjọ́ níjọ́ lẹ ó máa lọ o, àràfà lálọ́ bọ̀. Níjọ́ níjọ́ lẹ ó máa lọ, àràfà lálọ́ bọ̀. Níjọ́ níjọ́ lẹ ó máa lọ. Tẹbí tará lẹ ó máa lọ o, tará tẹbí lẹ ó máa lọ o, àràfà lálọ́ bọ̀. Tẹbí tará lẹ ó máa lọ. Ó lágbára. Iṣẹ́ wa bẹ̀rẹ̀ po lójú páálí fún ẹ̀yin olóṣù kàbáyé. Àwọn ìyá wa bábíamọ ṣe kú ń ṣe nìyẹn, ojú abíamọ ò lè gbà á. Àwọn ìyá Tani Ọlọ́run màámi wọ́n ti bẹ̀bẹ̀ ní ìsìn, wọ́n ti yíra. Ẹ wá rẹ́rìn bíi ti ṣoboṣobo. Bàbá Àlìfùlání lágbàjì, inú yín wá ń dùn bí ẹni tó ṣe ìgbéyàwó tuntun. Bẹ́ẹ̀ ni inú wọn ń dùn. Mo ti gbọ́ báyìí ló ṣe. Inú yín ó wá ń dùn bí ẹni tó ṣe ìgbéyàwó tuntun. Bẹ́ẹ̀ náà nínú yín dùn tó ni. Ẹ rí nísìnyí kíṣẹ́ wá bẹ̀rẹ̀ lójú páálí. Bẹ́ ṣe máa lọ lo ìyá yẹn láti lọ bá ọmọ ẹ̀ pé kó gba Islam. Gbogbo àwọn promises ìyá Tani Ọlọ́run ní ìsìn tó bá máa fi di ọdún tí tó bá máa fi di àsìkò kí ló ti ń porúkọ ẹ̀ hajj ọdún tí ń bọ̀. Àlìfùlání ó yà náà ẹ gbégbá báárà lórí social media káwọn mùsùlùmí kí wọ́n wá dá owó tí ìyá Tani Ọlọ́run tí wọ́n máa fi lọ sí Mẹ́kà lọ́dún tó ń bọ̀. Àtàwọn àti Tani Ọlọ́run lọ́jọ́ máa lọ. Àbí next thing tó wà lórí agenda yín nìyẹn. Bí ìyá yẹn bó ṣe máa lọ ṣe wọn pàwọ́ obìnrin alágbára lórí ọmọ gidi gan. Bó ṣe máa lọ bá ọmọ yẹn, bó ṣe máa sunkún sí lọ́rùn, bó ṣe máa kúnlẹ̀ sí lọ́rùn, bó ṣe máa yí ọkàn ẹ̀ padà. Ẹ ti wá gbé ìyá jókòó, ẹ wá máa sọ oríṣiríṣi promises bẹ́ ṣe máa kọ́lé, bẹ́ ṣe máa ralẹ̀, bẹ́ ṣe máa ṣe gbá, bẹ́ ṣe máa ṣàwo fún. Tẹ́ máa bọ́ títí tọ́jú ayé ẹ̀. Bẹ́ ṣe máa bọ́ ìyá yẹn ni. Bẹ́ ṣe máa solicit fowó bá Àlìfùlání. Ìwọ gangan ni kí ló ti ń porúkọ ẹ̀? Ìwọ ni ó wà in charge nínú àwọn tó ń tọrọ owó lórí social media fún kí ló ti ń porúkọ ẹ̀? Àwọn tó bá gba Islam. Bó ṣe tọrọ owó fún ìyá Ọlọ́ṣun. Bẹ́ ṣe lo àwọn ọmọ ìyá Ọlọ́ṣun tẹ́ lo against àwa oníṣẹ̀ṣe tí àwọn ọmọ yẹn bọ́ síta tí wọ́n wá sọ wípé tí wọ́n wá sọ lórí ayélujára pé kí ẹnikẹ́ni má wá wo ìyá àwọn ọmọ. Tí àwọn oníṣẹ̀ṣe ti ìlú Kwara ti ìlú Ìlọrin àbí ti ilẹ̀ káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n bá ti fẹ́ lọ wo ìyá yẹn, àwọn ọmọ yẹn give standing order wípé wọn ò gbúdọ̀ jẹ́ kẹ́nikẹ́ni wá wo ìyá wọn mọ́. Wọ́n wá brainwash ìyá wọn wípé àwọn oníṣẹ̀ṣe ti abandon ìyá wọn. Just the same thing as you people are doing today. Tẹ́ sọ fún ìyá yẹn pé àwọn oníṣẹ̀ṣe dà, wọ́n ti filẹ̀, ó ti sún wọn ò wá mọ́, wọ́n ti filẹ̀, ó ti kó òun nìkan bẹ̀, ó ti ṣe gbá, tó bá burú tán òun nìkan ló máa kù. Kí ló dé gbogbo ayé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo wa la rí orí ayélujára kó bò. A rí nǹkan tó nẹ́ẹ̀sì ní ìsìn ni bẹ́ ṣe máa lo ìyá Tani Ọlọ́run tó máa lọ sọ̀rọ̀ sí ọmọ ẹ̀. Tí Tani Ọlọ́run wá bọ́ síta tá ní ẹ máa ń gbára ò tó bí Allahu Akbar. Òun ò mọ Allah tẹ́lẹ̀ ní bí ọ̀rọ̀ ìyá Ọlọ́ṣun ní àwọn ò mọ Allah tẹ́lẹ̀ ní. Nílé tẹ́ wá mú àwọn sínú prison báyìí tẹ́ fìyà jẹ àwọn dáadáa. Látara ìyà tẹ́ fi jẹ àwọn yẹn làwọn ṣẹ̀ wá mọ Allah. Bó ṣe mọ Allah nìyẹn. Ọ̀nà wàhálà, ìdààmú, ìpayín keke ni wọ́n fi mọ Allah. Wọn kì í mọ̀ pẹ̀lú ìrọ̀rùn rárá. Ti dààmú, ti wàhálà, ti ìṣòro ni wọ́n fi mọ Allah. Bí káyé èèyàn bàjẹ́ kán fẹ́ run ilé ayé èèyàn pa, òun ni wọ́n fi mọ Allah. Wọ́n mọ Allah níbi ìsinmi, níbi àlàáfíà.
níbi àṣeyọrí, níbi tí kò sí wàhálà, níbi tí kò sí ìdààmú, ibi bíi kí wọ́n pa, bíi kí wọ́n lépa, kí wọ́n bayé èèyàn jẹ́, kí wọ́n turn èèyàn tí naughtiness, ibẹ̀ ni wọ́n ti ń mọ Allah, ni wọ́n fi mọ̀ pé ni wọ́n gbà fún Allah dáadáa. Nígbà tí àwọn ẹrú Allah bíi tiyín bá torture èèyàn, ibẹ̀ yẹn ni ẹni yẹn máa ti ń succumb fún Allah. Ṣé bíbínú bí ìyá yẹn ṣe ń ṣe, àbí kò bẹ̀ yín rí lórí social media? Àmọ́ ẹ fẹ́ kó wá fi ẹnu yẹn gbolẹ̀, ó dẹ̀ ti ṣe fún yín. Àbí bẹ́ẹ̀ kọ́? Labib Lágbàjì ló wá rẹ́rìn bí ẹni tó jẹ lótò. Alifulani, ìwọ náà rẹ́rìn bí sobósobó. Nínú gbogbo yín dùn ṣìnkìn bí ìgbà tó jẹ́ wípé ayé yín kò dá tó yẹn rí láyé. Ẹ ti ní the greatest achievement tí ẹ ò lérò pé ní gbogbo ẹbí yín wọ́n lè ní. Àbí? Ìyá ta lọ́lọ́run, ó ti wá bẹ̀yìn. Inú yín ti dùn sí. Èmi ò ń ṣẹrú. Ọrùn èjìgbàrà ìlẹ̀kẹ̀ lélẹ́yìí. Ẹ rí ni. Ọrùn èjìgbàrà ìlẹ̀kẹ̀ lélẹ́yìí. Èmi ò ń ṣe ẹrú Allah. Ṣó ti yé yín? Ọrùn èjìgbàrà ìlẹ̀kẹ̀ òun lélẹ́yìí. Ẹ má dábàá ẹ̀. Mi ò ń ṣẹrú Allah. Mo kàn wá fi yín ṣe ẹ̀sìn àgbáyé ni. Tó rà mọ̀ wípé the next plan yín nìyẹn. Bí Tani Ọlọ́run ṣe máa bọ́ síta tó máa wá sọ wípé kódà àwọn kéwú tá a gbọ́rú ẹ̀rì bá ṣe máa gbọ́ lẹ́nu ẹ rò kéèyàn máa múùfù wa. Ẹ ti ń ṣe tipẹ́tipẹ́ kò dẹ̀ múùfù wa mọ́. Ẹ ra wọlé dáadáa. Ẹ wá ní pé wọ́n ti fílẹ̀. Ṣebí ńjọ́ kínní àná táwọn oníṣẹ̀ṣe bọ́ síbẹ̀. Ẹ wá pín àwọn oníṣẹ̀ṣe yẹ́lẹyẹ̀lẹ tẹ́ bá rí wọn pé wọ́n pọ̀ ẹ̀fẹ́ kan dá dúró síbì kan kọ́ má lè sọ pé wọ́n pọ̀ jù yín lọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ fẹ́ kí wọ́n sọ pé wọ́n pọ̀ jù yín lọ. Ẹ wá pín wọn gbogbo nǹkan tẹ́ ní lágbára lẹ lò nílọrin. Díẹ̀díẹ̀ náà ni bó ṣe ń rí nìyẹn láti bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé ẹ̀rẹ́ ni challenge yín rí? Eléyìí ó mì yín gidi gan. Ẹ tí ì mọ ibi tó máa mì yín dé. Ibi à ń bá bọ̀ ní à ń bọ́rọ̀ ọ̀bọ ẹ lógún. A ṣe ń bà bọ̀ ní ẹ rí pé wọn challenge yín rí nílọrin. Ó ṣẹ̀ ṣẹlẹ̀ ni, ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, and we will never relent. Ṣé ó ti yé yín? Ṣé ó ti yé yín? Ẹ tètè yá máa gba owó, ẹ tètè máa solicit fún owó fún ìyá Tani Ọlọ́run tí ìyá Tani Ọlọ́run fi máa kọ́lé fún wọn, tẹ́ máa fi ra mọ́tò fún wọn, tẹ́ máa fi ra ilẹ̀ fún wọn. Bẹ́ ṣe máa ṣí ṣọ́ọ̀bù irú ìtẹ́ṣí fún ìyá Ọlọ́ṣun yẹn. Bẹ́ ṣe máa ṣí fún ìyá Tani Ọlọ́run. Tẹ́ ṣe máa wá mú Tani Ọlọ́run fún rárá àti ìyá ẹ̀. Ó di Mẹ́kà lọ́dún yìí. Wọn ò gbúdọ̀ míìsì ẹ̀. Ṣé mo pé ti ìyá Ọlọ́ṣun lọ́dún tó ń bọ̀ jàre sọ́rí. So ṣé mo pé ìyá ti Ọlọ́ṣun náà ìyẹn ti wà sealed. So àwọn money miss road àárín yín olówó ogbó tí ń ṣílẹ̀kùn fólè tí wọ́n rí nǹkan fowó àwọ̀ wọn ṣe. Wọ́n tètè já sọ bó ṣe máa gbówó lẹ̀, owó gidi, owó tó ń dẹ́rù bòṣì tó ṣe máa gbélẹ̀ fún Tani Ọlọ́run so that á wá padà bọ́ síta máa sọ̀rọ̀ against ìṣẹ̀ṣe kó jọ wá lójú. Ẹ̀yin lẹ́nu ìyá yín ẹ kú òṣì. Ṣó ti yé yín? That is if Tani Ọlọ́run will do that. Torí èmi I would never be disappointed whatever tó bá ṣẹlẹ̀ torí wípé ìyá ó lágbára lára ọmọ. Ṣùgbọ́n lọ́wọ́ ọlú àwa yìí ẹ gbọ́ pánsá ọ̀rọ̀. Ẹ jẹ́ son of a bitch ìyá. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí ikú gbọ́ lọ́jọ́ kìíní àná tẹ́tí ẹ̀ ń di. Yóò rí sọ jù bẹ́ẹ̀ lọ kí n lọ dá àwọn ọmọ mi lóhùn. Orí yín yí.